Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Sunday, March 29 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kàn yan Aries tàbí láàrin March 21 sí April 20 kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín, tó ṣe é pé ìwà yín bá àti ṣe sí yín á jẹ́ ètò ṣe pé àtẹ ògbìn yẹn lọ́rùn pátápátá. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín gidigidi gan lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní pátá kò ní bí ọmọ wáyé nú rárá o. Ẹ̀yin àti olólùfẹ́ yín gan ìbáṣepọ̀ yín máa dára, á dùn alárinrin. Olólùfẹ́ yín gan máa nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe wà pẹ̀lú wọn lọ́jọ́ tòní, tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyìíká yín náà ni wọ́n máa nílò attention yín lórí ohunkóhun ní ọjọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá wá ṣe báyìí bí idán báyìí ni ẹ ṣe tí àtàwọn tó bá ṣe pé ẹ ṣe fún lọ́rùn ìbàjẹ́ customer yín ìbàjẹ́ nìkẹ́ni á tẹ́ wọn lọ́rùn dáadáa ní ọjọ́ tòní. Ọjọ́ tó tayọ lọ́jọ́ tòní jẹ́ láti fi prove fáráyé pé ẹ̀yin gan fúnra yín ní talent ẹ sì wà creative dáadáa. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí. Nípa àwọn iṣẹ́ kò sí wàhálà, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín dára. Nípa tówó náà sì rè kò sí problem rárá. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní jọjọ́ tó rí bákan fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ ìkẹ́ kíyèsára dáadáa. Ó ṣeéṣe kẹ́ wò òjijì èyí tó máa fa yánpọnyánrin nínú ilé yín, tó máa fa ìgbọ́ra-ẹni-yé ní àárín ẹ̀yin àti mọ̀lẹ́bí àbí láàrin ẹ̀yin àti ènìyàn kan ní inú ilé yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára tí wà kan bá ń gbé yín nínú bí kẹ́ hùwà kan tí ó tọ́ àbí bí kẹ́ ṣe nǹkan kan lójijì. Ẹ fẹ̀lẹ̀ ṣe tàbí tẹ́ bá rí nǹkan kan tí ó kàn yín lára, ẹ má tẹ́kì gbogbo nǹkan too personal kí àlàáfíà àti ìrọ̀rùn lè gbalẹ̀ láyìíká ilé yín lọ́jọ́ tòní o. Ẹ fẹ̀lẹ̀ ṣe kẹ́ kíyèsára. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó dára kí ẹ ṣe dáadáa sí mọ̀lẹ́bí àtàwọn tọ́rọ̀ gbà yín ká pátápátá. Kẹ́ rí dájú pé ẹ gbà àlàáfíà láàyè ní àyèkáyè tàbí ní ibikíbi tí ẹ bá wà. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín tẹ́ bá kíyèsára pẹ̀lú àwọn ọ̀rọ̀ òjijì yìí, ó ṣeéṣe kó rí bákan. Bẹ́ẹ̀ sì nípa relationship yín ó ṣeéṣe kóun náà rí bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́rọ̀ owó náà ṣeéṣe kó rí bákan tẹ́ bá kíyèsára. Peach jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tó tayọ lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é kó ṣeéṣe kí ẹ̀gbọ́n bá àbúrò wò kábúrò bí ẹ̀gbọ́n wò lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àwọn alásùnmọ́ yín, ẹ̀gbọ́n àbúrò, ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá fẹ́yìn ní ọjọ́ tòní rárá pàápàá. Ó ṣeéṣe kí àìdí àti èèyàn kan máa kọ yín tó jẹ́ bí ẹ̀gbọ́n àbúrò tó máa kọ yín lọ́jọ́ tòní kó fẹ́ ràn yín lọ́wọ́, kó fẹ́ wọ́ọ̀kì fún nǹkan kí nǹkan tí ó bá wà wájú yín lásìkò yìí dáadáa. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pẹ́ ní láti ṣe dáadáa sí gbogbo èèyàn. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín dáadáa. Bẹ́ẹ̀ sì ni kẹ́ fẹ́ nu ara yín béèrè oore tẹ́ ẹ̀ fẹ́ lọ́wọ́ èèyàn tàbí kẹ́ fi béèrè ire lọ́wọ́ Ọlọ́run bá tó dá yín. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà. Nípa relationship kò sí problem, èrè owó náà sì wà fún yín lọ́jọ́ tòní. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín. Ó ṣeéṣe kí ẹ fẹ́ ní àwọn ìnáwó kan tẹ́ fẹ́ ná lọ́jọ́ tòní, bóyá responsibility kan, bóyá ẹ fẹ́ ra àwọn kan fúnra yín ni àbí ẹ fẹ́ gà fún èèyàn kan nù mọ̀lẹ́bí. Ó ṣeéṣe kẹ́ láwọn kankan tẹ́ máa fẹ́ náwó lórí lọ́jọ́ tòní tó sì lè fẹ́ cost yín díẹ̀ tàbí tó lè fẹ́ stress yín díẹ̀. Nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà rárá ní ọjọ́ tòní. Ó dára kí ẹ tẹpá mọ́ṣẹ́ tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá yí tẹpá mọ́ṣẹ́ sí báyìí, òun náà ni ẹ ṣe rí àǹfààní àti oore gbámú sí. Kò sí wàhálà rárá nípa ọ̀rọ̀ owó. Bẹ́ẹ̀ sì nípa ọ̀rọ̀ iṣẹ́ yín náà kò sí problem rárá. Nípa ọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Tó bá ti wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ máa bẹ̀rẹ̀ sí die down tí ò ní sí issue. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ìṣẹ̀lẹ̀ kan lè ṣẹlẹ̀ láyé iṣẹ́ tó lè jẹ́ ìṣẹ̀lẹ̀ òjijì èyí tó lè fẹ́ mú kọ́kàn yín pòrúurú tàbí kí ó fẹ́ fa kí ẹ fẹ́ máa túnṣẹ́ ṣe tàbí kí ó fẹ́ fa kí ẹ fẹ́ stress ara yín púpọ̀ ní ibi iṣẹ́. Èyíkéyìí tó bá wá lọ́jọ́ tòní ẹ má jẹ́ kí ó fa àìbalẹ̀ ọkàn ju bó ṣe yẹ lọ. Solution báyìí ni kí ẹ wáyé lé lórí látàrí pé solution tẹ́ bá wáyé á tún bí improvement lórí iṣẹ́ yín àti lórí ìgbésí ayé yín dáadáa. Léèní ẹ rí dájú pé ṣàwọn kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ nífẹ̀ẹ́ ara yín ṣáájú ẹnikẹ́ni. Ẹ gbéra yín sí fàájì dáadáa, ẹ tẹ̀ra yín sí fàájì dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá sì wà lé náà ẹ ṣàwọn kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ má tẹ̀rí gbogbo nǹkan too personal rárá lọ́jọ́ tòní kó má bàa sí wàhálà, kó má sì dààmú láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín. Nípa ọ̀rọ̀ iṣẹ́ issue lè fẹ́ wáyé díẹ̀ o. Nípa ọ̀rọ̀ relationship yín kò sí wàhálà rárá. Nípa ọ̀rọ̀ owó náà sì rí ó ṣeéṣe kó fẹ́ rí bákan ṣùgbọ́n white jẹ́ kọ́lọ̀ tó dára fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23. Ọjọ́ tó dára ní ọjọ́ tòní jẹ́. Kò sí wàhálà rárá nínú ìbáṣepọ̀ yín ní àyè iṣẹ́ àti níbikíbi ní ọjọ́ tòní.
a fẹ́ mú yín kẹ́ fi wà lẹ́yìn nìkan, a fẹ́ dàbí ìgbà pé kẹ́ dá wà púpọ̀ ẹ máa fẹ́ wà in solitude, a ṣe yín bí ìgbà pé ẹ nídìí ẹ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ yín rárá ní ọjọ́ tòní. Ọjọ́ tòní ẹ máa fi plan ìgbésí ayé kalẹ̀ ní, ó láwọn kankan tí ẹ máa rò ní ọjọ́ tòní tó ṣe pé ó lè máa dùn yín lẹ́gbẹ̀ẹ́ kan, ẹ sì lè máa ronú nípa àwọn kan dáadáa náà tó ṣe pé á tún máa dùn mọ́ yín ní inú ní ẹ̀gbẹ́ kejì. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ ní láti túbọ̀ máa bá inú sọ, ẹ máa bá inú sọ, ẹ bọ́kàn sọ ohun tó bá sọ sí yín lọ́kàn, ó ṣeéṣe kí ó ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá wà lẹ́yìn nìkan ó dára kẹ́ ṣe prayer, kẹ́ súnmọ́ Ọlọ́run ọgbẹ́lẹ́dàá yín mú, kẹ́ béèrè nǹkan tẹ́ ń fẹ́, ó ṣeéṣe kí àwọn nǹkan tí ó dàbí prayer yìí kí ó padà wá sí ìmúṣẹ ní ọjọ́ tòní. Ó dára kẹ́ ṣe dáadáa sáwọn tó gbà yín ká. Tẹ́ bá nílò ìrànlọ́wọ́ àbí support ẹnikẹ́ni ẹ láǹfààní àti béèrè náà lọ́jọ́ tòní, kò sí wàhálà nípa ọ̀rọ̀ iṣẹ́, kò sí problem rárá lọ́jọ́ tòní. Ẹ má mísì bí ẹ ṣe ń fìlẹ̀, ẹ má mísì ẹ̀mọ́ iṣẹ́ kíṣẹ́ lè lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ síbi iṣẹ́. Pa relationship sì rè, kò sí wàhálà nípa ọ̀rọ̀ owó náà, kò sí problem. Bíìgì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra ta bí láàrin September 24 sí October 23. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ó dára, kò sí problem. Bí bá jẹ́ pé yín àtàwọn tó súnmọ́ yín á dùn alárin dáadáa lọ́jọ́ tòní tó ṣe é pé ó ṣeéṣe kọ́ ọ̀rẹ́ kan wáyé wálé tàbí kẹ́yìn gan wá wọn kan lọ lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn á dára púpọ̀, ó ṣeéṣe kẹ́ ráwọn àǹfààní jẹ lára àwọn èèyàn lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó tayọ, ó dára kẹ́ fi lọ àkókò àti ìgbà pẹ̀lú ọ̀rẹ́, olólùfẹ́, alábàáṣe, mọ̀lẹ́bí, ará lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé wọ́n á dá yín mọ̀ sí yàtọ̀ ní àyèkáyè tí ẹ bá wà. Social being tẹ́ jẹ́ yẹn ó máa túbọ̀ jẹyọ dáadáa sí ní ọjọ́ tòní. Connection lọ́jọ́ tòní ṣeéṣe kí ó ràn yín lọ́wọ́ ìfọjọ́ tòní wá connection. Ọjọ́ tòní tún dára láàyè iṣẹ́, relationship yín náà kò sí wàhálà, nípa ọ̀rọ̀ owó kò sí problem. Bíìgì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ó lè rí bákan. Ọ̀rọ̀ iṣẹ́ á fẹ́ fún yín ní problem díẹ̀ lójijì. Ọ̀rọ̀ family náà pàápàá ọ̀rọ̀ relationship yín ó ṣeéṣe kó fẹ́ fún yín problem náà díẹ̀ lójijì. Olólùfẹ́ yín lè wà lọ́nà tí ó tọ́ lójijì tá fẹ́ bí yín nínú. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yín náà ó ṣeéṣe kí ẹ gbọ́ròyìn kan tó ṣeéṣe kó fẹ́ dùn yín bákan tàbí kó fẹ́ ṣe yín bákan láti ibi iṣẹ́. Gbogbo ẹ balance méjèèjì. Ẹ má jẹ́ kí gbogbo nǹkan, ẹ má jẹ́ kó wò yín dáhùn rárá. Ẹ má ronú púpọ̀ jù nípa rẹ̀. Ọgbọ́n, ìmọ̀ àtòyé lẹ nílò láàrin láti jẹ́ kí gbogbo ẹ balance, kó má sí ìjà, kó má sí issue nílé. Bẹ́ẹ̀ sì ni kọ́rọ̀ iṣẹ́ yín náà kó lè lọ dáadáa. Ẹ lè bẹ́ẹ̀ náà tí kẹ́ ṣe prayer lé lórí. Bẹ́ẹ̀ sì ni kí ẹ wà dáadáa. Ẹ má take nǹkan too personal kẹfẹ̀lẹ̀ ṣe ní ọjọ́ tòní. Ẹ má jẹ́ kí issue tó bá wáyé láàrin àti olólùfẹ́ yín kó má lágbára ju bí ó ṣe yẹ lọ. Ó dára kẹ́ pèpè fún àlàáfíà, kẹ́ sọ̀rọ̀ ní ìtùbínùbí ju kí ẹ tún kanra tàbí kí ẹ bínú tàbí kẹ́ fa wàhálà lénìí lọ. Kẹ́ kíyèsára púpọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́, ó lè rí bákan. Relationship yín náà lè rí bákan, èyí sì lè tó affect ọ̀rọ̀ owó náà lọ́jọ́ tòní. Fíìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tó tayọ pátápátá báyìí ní ọjọ́ tòní jẹ́ ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ ráǹfààní àtòrè jẹ láti ilẹ̀ òkèèrè látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ọpọlọ yín á jí pépé, ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní o, kò ní sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ohun tí ẹ bá sì rí gbámú báyìí dìgbì ládùú sí yín lọ́wọ́ ní ọjọ́ tòní. Ẹ máa rí nǹkan dùnú, ẹ máa rí nǹkan ayọ̀. Olólùfẹ́ yín kan látọ̀nà jíjìn wọ́n lè bless yín lọ́jọ́ tòní. Wọ́n máa fìfẹ́ hàn sí yín dáadáa ní ọjọ́ tòní tó ṣe é pé ó dára kí ẹ fọjọ́ tòní kẹ́ fi ṣe àwọn nǹkan tó ṣe é pé á dùn máwọn olólùfẹ́ yín náà nínú. Ẹ fi showcase talent yín, ẹ fi lo idea yín láti fi yanjú ọ̀rọ̀ èyí tó bá wà láàrin èèyàn tó olólùfẹ́ yín tẹ́lẹ̀, kò sí problem. Gbogbo àrí bí ẹ ti ṣe ń fẹ́ lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, relationship yín náà kò sí problem. Nípa ọ̀rọ̀ owó, owó máa wọlé fún yín. Malvet jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tó dára náà ni ọjọ́ tòní jẹ́ fẹ̀yìn tẹ́ ń lò ràwọ̀ ẹ̀. Bá ṣe pẹ̀yìn àti olólùfẹ́ yín, àwọ̀ náà ara dáadáa sí lọ́jọ́ tòní. Ohun tẹ́ dàpọ̀ pẹ̀lú èèyàn kan ó ṣeéṣe kó bí oore fún yín ní ọjọ́ tòní. Ọjọ́ tòní kò sí wàhálà rárá láàrin èèyàn àti olólùfẹ́ yín ni, láàrin èèyàn àtàwọn alásùnmọ́ yín, kódà ìbáṣepọ̀ yín àti àwọn tó dà bí àna yín ó máa wọnú ara dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní dára púpọ̀ kí ẹ fi ṣe àwọn nǹkan tó ṣe é pé ó lè mú káyé yín yí padà. Ẹ lè fi gbé ìgbésẹ̀ lọ́nà tó máa gbà ran ìgbésí ayé yín lọ́wọ́. Ó sì ṣeéṣe kí ẹ kẹ́fì àwọn ìyípadà kọ̀ọ̀kan nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní tó sì lè jẹ́ ìyípadà rere. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ kẹ́ ṣe dáadáa sí gbogbo àwọn tó rògbà yín ká. Bí ní ṣe jẹ́ Sunday yìí, kẹ́múnú ara yín dùn, kẹ́múnú olólùfẹ́ yín dùn, kẹ́sì gbà àkókò àti ìgbà papọ̀ dára. Ìyá bí kí bá ṣe pọ̀ yín kó wọnú ara dáadáa. Ẹ̀yin tẹ́ bá lọ bí iṣẹ́ kò sí problem. Nípa relationship yín kò sí wàhálà. Ire owó náà ó ṣeéṣe kó wọlé ní ọjọ́ tòní. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò.
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius ẹ kíyèsára dáadáa ní ọjọ́ tòní. Ó ṣeéṣe kí àìgbọ́ra-ẹni-yé kó wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín púpọ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí eléyìí ṣẹlẹ̀ nínú ilé. Tẹ́ ẹ bá kíyèsára, argument tó lágbára ó lè wáyé ní àárín ẹ̀yin àti olólùfẹ́ yín. Ẹ kíyèsára dáadáa, òjijì báyìí lè máa ṣẹlẹ̀ nígbà tẹ́ ò rò kàn rárá. Fún ìdí èyí, kẹ́ kíyèsára pàápàá láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí náà. Èèyàn kan nu mọ̀lẹ́bí lè hùwà kan lójijì èyí tó ṣe pé ó lè má tẹ́yín lọ́rùn rárá. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, kẹ́ mú sùúrù lò kẹfẹ́ lẹ̀ ṣe. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ ṣàwọn kan tá mú kí inú olólùfẹ́ yín dùn, káyọ̀ wọn kún dáadáa. Kò sí wàhálà rárá nípa ọ̀rọ̀ iṣẹ́ tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n relationship issue lè wáyé nínú ilé, issue lè wáyé nípa ọ̀rọ̀ owó náà. Kò sí problem, tẹ́ bá lè mú sùúrù lò dáadáa, gbogbo nǹkan máa lọ dáadáa lọ́jọ́ tòní. Ẹ má ti torí pé èèyàn kan wò òjijì ẹ wá take persona kẹ́ fi kọ́ sí issue lọ́jọ́ tòní, kò dára. Fíìsì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ó tayọ, kò sí problem rárá fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ kọ́ máa ṣàwọn àtúnṣe kan àtàwọn àtúntò kan ní inú ilé. Ẹ fẹ́ máa fètò sí nǹkan, ẹ fẹ́ máa plan life yín bó ṣe yẹ kó lọ. Ẹ fẹ́ máa wò pé nǹkan tẹ́ fẹ́ ṣe báwo lélẹ̀ ṣe fẹ́ lọ, báwo lélẹ̀ ṣe fẹ́ gbà, kí ni mo nílò, kí ni nǹkan tí mo ní láti mú kúrò. Àwọn plan yẹn báyìí lẹ́ẹ̀ máa ní púpọ̀ lọ́jọ́ tòní. Ó sì ṣe yẹ kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ fẹ́ busy níbi iṣẹ́ àbí ní ilé lọ́jọ́ tòní. Láyìíkáyìí tẹ́ bá wà, kò sí bó tilẹ̀ kò rí, kò fi bẹ́ẹ̀ sí oorun rẹpẹtẹ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí ní ọjọ́ tòní. Ọjọ́ tòní tó ṣe pé ó tayọ, tí ó dára púpọ̀, kí ẹ fi try láti relax torí lè jẹ́ Sunday, láti lè jẹ́ kí ìlera ara yín kó jí pépé. Torí tẹ́ bá fúnra yín ní ìsinmi, ó ṣeé ṣe kí ara fẹ́ padà béèrè fún tó bá padà yá. Try láti fúnra yín ní ìsinmi díẹ̀ lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, nípa ọ̀rọ̀ relationship yín kò sí problem, nípa ọ̀rọ̀ owó náà kò sí wàhálà. Olive green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.